pẹ̀lẹ́ ńbẹ̀ yẹn o ẹ̀yin aráalé. Èyí ni ìròyìn Yorùbá láti ilé-iṣẹ́ wa YNN. Orúkọ tèmi ni wọ́n ń pè ní Ṣẹ́gun Ṣúkú Prime. Ṣé rí Ṣẹ́gun Prime tí ẹ̀yin mọ̀ gangan, ó ti lọ ra àmàlà wá ní ilé alámàlà. Nítorí ẹ̀ ni kò ṣe tí bẹ̀rẹ̀ sí ní sọ news fún yín báyẹn. Ṣé wá rí nǹkan tó máa ṣẹlẹ̀ gangan? Àwọn èèyàn rò pé torí èmi tí mo jẹ́ Ìgbò, èmi kò lè sọ Yorùbá. Eléyìí tí mo wá ń sọ yìí gan, ṣebí Yorùbá náà ni. Understanding yẹn, òun làwọn èèyàn wá sọ pé ó mátà. Tẹ́ bá ti gbọ́ nǹkan tí mò ń sọ, a máa bá ètò ìròyìn Yorùbá wa lọ. Tí Ṣẹ́gun Prime bá ti wá dé, a máa ní kó wá take over lọ́wọ́ mi. Àbí báwo lẹ ṣe rí sí? Nna Ṣẹ́gun Prime, you are here now. Your people are waiting for you. Come and do the Yoruba news now. Why are you wasting my time here? You want me to be speaking Yoruba to these people and they are very used to the way you spoke the grammar. Ẹ má bínú o jàre ẹ̀yin aráalé. Ṣẹ́gun Prime ò ní pẹ́ dé nísìnyí, tó bá wá dé nísìnyí á sọ fún pé kó wá ṣe Yorùbá news fún yín. Àwọn padà wá tí Ṣẹ́gun Prime bá ti dé, à ń bọ̀. Ẹ kú dédé ìwòyí o ẹ̀yin èèyàn wa. Ìròyìn Yorùbá rèé láti iléeṣẹ́ YNN. Ṣẹ́gun Prime lóníròyìn yín. Ẹ má dá Ṣúkú Prime lóhùn. Èmi gan ti ṣetán láti ṣe kíni láti wọṣọ bí ọmọ Ìgbò kẹsì máa bá yín sọ Yorùbá lórí ètò wa lọ́sẹ̀ yìí látàrí wípé kíni Nàìjíríà kan gbogbo wa kan ni, ìyẹn ni wọ́n ń pè ní one Nàìjíríà. Mo lè dúró bí ọmọ Hausa, make I come dey talk to you like this, kí sì máa ṣe ìròyìn Yorùbá. A sì lè máa ṣe bí ọmọ Ìgbò náà ká wọṣọ bí Ìgbò ká sì máa sọ ìròyìn Yorùbá. Ẹ jẹ́ á gbé àṣà àti èdè wa lárugẹ káàkiri gbogbo àgbáyé. Ẹ jẹ́ máa bẹ́tò lọ. Èmi ọmọ yín ni Ṣẹ́gun Prime. Lónìí a ó bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè Nàìjíríà níbi tí a ti ń gbọ́ pé lọ́wọ́lọ́wọ́ báyìí olórí orílẹ̀-èdè ọ̀hún ọ̀gbẹ́ni wọ́n láwọn ò kí ń ṣe ọ̀gágun mọ́ ọ̀gbẹ́ni Muhammadu Buhari wọ́n ti ṣeré lọ sí orílẹ̀-èdè àwọn ṣinkó tí a mọ̀ sí China báyìí. Wọ́n wà ń bẹ̀ fún bí ọ̀sẹ̀ kan. A gbọ́ pé ọ̀gbẹ́ni Muhammadu Buhari lọ sí ìlú China láti lọ yá owó bíi bílíọ̀nù $2 ni wọ́n lọ yá. Ẹjẹ́ tó tún sọ wọ́n lọ yá bílíọ̀nù $2 tí a mọ̀ sí $2 billion. Ẹ má jẹ́ ó yà yín lẹ́nu tá bá rí bí ọdún kan àbí ọdún méjì sígbà tá a wà yìí tí gbogbo àwọn ará Nàìjíríà bá bẹ̀rẹ̀ sí ní sọ ṣinkó òun. Tá bá fẹ́ pòwe ní Yorùbá, a máa sọ pé ní ìhàó mọ̀tọ̀ fún yan wíyà ha kí ìṣọ̀mí yan wá ya híyà kó ìṣọ̀mí ya hùn ha híyà ṣẹ̀ṣẹ̀. Ìyẹn ni wípé àgbà kì í wà lọ́jà kí orí ọmọ tuntun wọ́. Ẹ má jẹ́ ó yà yín lẹ́nu, díẹ̀díẹ̀ náà ni bó ṣe wà nìyẹn. Bákan náà ìròyìn tó ń wọlé tọ̀ wá tó ń gbóná fẹlifẹli lọ́wọ́ láti orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni láàrin olórí àwọn olófòófó àti gbẹ́kẹ̀yédè ní orílẹ̀-èdè ọ̀hún arábìnrin Linda Ìkejì àti ògbóǹtarìgì akọrinta tí a mọ̀ sí àjẹ́ ọmọdé tó ń jẹ́ Wizkid. Àwọn méjèèjì ti tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà wọ́n ní gbogbo ẹ̀ tí wọ́n fẹ́ di iṣu atayọ̀yàn tí a mọ̀ sí yam pepper skata láàrin àwọn méjèèjì. Lónìí là tún gbọ́ báyìí wípé arábìnrin Linda ti pọ̀ ọlọ́pàá sí ọ̀gbẹ́ni Wizkid o. Kí dẹ̀ ló ṣẹlẹ̀? Ẹ̀yin tí ẹ̀ mọ̀ bó ṣe ń lọ a máa já yín sí lórí YNN lónìí. Gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ bíi 2 sí 3 sẹ́yìn ni arábìnrin Linda sọ wípé láàrin lọ́ọ̀dún arákùnrin Wizkid ó ti lè jáde kúrò nílé o. Ṣé àti ẹ̀ mọ̀ wípé Wizkid kọ́ ló nílé? Ó sọ wípé Wizkid jẹ́ kí gbogbo ayé rò wípé òun lòún ralé. Àṣẹ mìíràn lásán ni Wizkid jẹ́ nínú ilé ọ̀hún. Eléyìí ló bí arákùnrin Wizkid nínú ló bá bọ́ sórí ẹ̀rọ ẹyẹ àparò tí a mọ̀ sí Twitter, ó sì bọ́ sórí ẹ̀yẹ kíákíá ká mọ̀ tí a mọ̀ sí Instagram láti sọ oríṣiríṣi ọ̀rọ̀ gbá arábìnrin Linda o. Ó sọ̀rọ̀ débi wípé ó ní òun ò ní kí àbúrò òun kékeré tó bá rí arábìnrin Linda ní ìgboro ó ṣe bí ọṣẹ ṣe ń ṣojú ó bá tiẹ̀ jẹ́. Eléyìí ni ó fà á tí arábìnrin Linda tó fi pe ọlọ́pàá o sí Wizkid. Ẹ jẹ́ máa bẹ́tò yìí lọ àwọn ibi tí gbogbo rúdurùdu yìí tí ó yọrí sí. Ẹ jẹ́ tẹ̀síwájú òjèrè ká lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà báyìí. Èyí tó ṣe pàtàkì nínú gbogbo ìròyìn tó ń jáde láti orílẹ̀-èdè Amẹ́ríkà òun náà ni ti ọ̀gbẹ́ni Adékànbí Bryant tí a mọ̀ sí Kobe Bryant. Ìyẹn ni ògbóǹtarìgì nínú eré bọ́ọ̀lù alápẹ̀rẹ̀ tí a mọ̀ sí basketball. Ọ̀gbẹ́ni Adékànbí ti wá fẹ̀yìntì ní ìdí iṣẹ́ eré bọ́ọ̀lù alápẹ̀rẹ̀ o. Eléyìí ṣẹlẹ̀ ní bí ọjọ́ bíi 2 sí 3 sẹ́yìn. Lẹ́yìn bí 20 ọdún ni ọ̀gbẹ́ni Adékànbí wá sọ pé ó tó gẹ́ èyí tóun ṣe nídìí eré bọ́ọ̀lù alápẹ̀rẹ̀ yìí ó ti tó. Ní orílẹ̀-èdè Amẹ́ríkà bákan náà ọ̀rọ̀ òṣèlú wọn ti wá gbóná ó ti gbóná ju ti tẹ́lẹ̀ lọ ó ti ń yeruku báyìí pàápàá jùlọ nínú ẹgbẹ́ ẹlẹ́sìn tí a mọ̀ sí Democrat. Àwọn méjì tí wọ́n sapá láti ṣe aṣojú ẹgbẹ́ ọ̀hún nínú ètò ìdìbò fún ipò ààrẹ tó ń bọ̀ ní ọdún yìí
àwọn méjèèjì wọ́n ti wá figagbága, ó ti wá fẹ́ di ṣọpọnyán ní báyìí, ó ti di gbọ́nmi sí omi òtó láàrin arábìnrin Hillary Clinton tí a mọ̀ sí Hillary Clinton òun àti ọ̀gbẹ́ni Bernie Sanders tí a mọ̀ sí Bernie Sanders. Alẹ́ àná ni àwọn méjèèjì wọ́n ṣe kí ni wọ́n figagbága o. Eléyìí òun náà pè ní Royal Rumble bí Clinton ṣe ń jù wá ní Bernie náà ṣe kí ni òun náà hàn wọ́n wá sọ di busking game bọ́n ṣe ń gbára wọn rèé ó ń gbóná yeruku. Ẹ máa bá wa ká lọ nínú ètò yìí àti ìmọ̀ ẹni tó ṣe aṣojú ẹgbẹ́ ọ̀hún. Tẹ́lẹ̀ a ti rò bóyá arábìnrin Hillary ni yóò ṣe aṣojú ẹgbẹ́ ọ̀hún, ṣùgbọ́n bí nǹkan ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí a kò lè sọ ẹni tí ó gbégbá orókè o nínú ẹgbẹ́ ọ̀hún. Ẹ máa bá wa ká lọ, a máa jẹ́ kí ẹ mọ bó ṣe ń lọ ní ọ̀rọ̀ ìdìbò ọ̀hún. tó àwọn Yorùbá bọ̀ wọ́n ní ṣókí lọ́bẹ̀ oge, ìròyìn wọn ò ní jù báyìí lọ lọ́jọ́ tòní o. Ẹ ṣé gan tí ẹ ń wò wá, etí tí ẹ fi ń gbọ́ wa, etí ọ̀hún ò ní di o. Ẹni tẹ̀sùn fi rẹ́rìn sí ìròyìn làbárè wa, ẹnu ọ̀hún ò ní fàya. Èmi ọmọ yín náà ni Ṣẹ́gun Prime. Ẹ pàdé mi lọ́sẹ̀ tó ń bọ̀. Ó dàbọ̀.